Africa Content TV. Ibu tí èyí bá rọ̀, a sì tẹ̀kọ̀ náà ni Ọlọ́run aṣọ wa débi, Ọlọ́run aṣọ wa débi. Ṣùgbọ́n mi ò ní ṣe aláìkí ẹni tí wọ́n wá ṣojú Olubadan designate. Kábíyèsí ọba Lateef Gbàdámọ́sí Adébímpé òkí gbogbo orí adé ọrùn lẹ̀kẹ̀ tí wọ́n wà níkàlẹ̀. Ẹ̀yin bàbá mi àti màmá mi tẹ wà mí náà òkí bàbá Mùsí Àtàdàjà bàbá Oníkẹ́kọ̀ọ́ Àkàndé òkí President General CCI òkí ẹ̀yin àti gbogbo executive members yìí. Ẹ̀yin ọmọ Ìbàdàn o. Mo kí wa pé a kú oríire èlé o. This is the beginning of a process tí a fi ṣe coronation Olubadan tuntun ní ìjọ Friday. Ọjọ́ náà bá gbogbo aláyé o. Ìgbà kábíyèsí Olubadan tuntun á tún gbogbo alára o. Lady, about 2 or 3 things péré ni màá sọ torí pé táàmù ṣì wà fún mi láti bá yín sọ̀rọ̀ about our traditional institution ní ìjọ Friday. The palace tí our commission lè ní ẹ̀sẹ̀ bá rí wọ́n ti sọ pé láti ìgbà tí Chief O.O. Bello tí wọ́n ti jẹ́ President General ó ní wọ́n ti bẹ̀rẹ̀ palace yìí effort láti rílẹ̀ and all the things tí wọ́n ṣe we thank God pé àti after Bello lórí wọ́n bí ṣe wọ́n wà pé at least every the outcome efforts the Baba make. Well, President General tó wà bẹ́lẹ̀ ní olú ẹlẹ́kẹsàn-án, the 9th President General of the Central Council of Ibadan Indigenes. Nínú àwọn mẹ́sàn-án yẹn, including this one, at least méje ni ó jẹ́ pé mo ní personal relationship pẹ̀lú wọn tá a jókòó one-on-one. Bàbá Chief O.O. Bello èmi àti Fẹ́mi ni wọ́n jọ máa ń gbé lọ sí Unilag nígbà yẹn because bàbá ni ọ̀gá bàbá tó bí èmi ní Ansel tó máa gbé mi wá sí ọ̀dọ̀ wọn ní Bídìdà bí wọ́n lè fún wọn tó gbé wa lọ sí Èkó. Bàbá bọ̀dá àwọn ni wọ́n jókòó síbí. Ìwúlò wọn sọ pé káwọn máa jẹ àmàlà ń bì kò sí bá ṣe ní jẹ àmàlà ní àpò Olúbàdàn o. Àkànní máa da ewé àmàlà yẹn sí inú odò ní. Á jẹ àmàlà, àbí bí òòtú aláti jẹ àmàlà. Ìfẹ́ wá jẹ́ ká máa fi owó nu ara ilé o. Àwọn bá ṣe ní ìsàlẹ̀ àpọ̀ǹgbà yẹn. Bàbá àmọ́ àti màmá almost every now and then èmi náà lọ máa ń jẹ àmàlà nílé wọn. A rí pẹ́ bàbá
Chief Bayo-Yero, Chief Akinwande, brother mi, Sholadoye, Adeaga, àti President General gbogbo wọn la ní one-on-one relationship. Ṣé ìjọba wọn dà pé ṣé ọmọ Ìbàdàn ní Ṣèyí ẹ̀wà nǹkan bí ìsìn kẹ́ ẹ lọ sọ o. Ṣẹ̀rí palace yìí, we have put in place. Torí pé tó bá ń fa wàhálà ní gbogbo tí a máa ń ṣe only maintenance àti put process in place. So fi jẹ́ pé the 11 local governments in Ibadan land every month they must give something towards the maintenance of this palace. And the second phase ni wọ́n sọ àti bí tá a jókòó sí bíi mo fi church wa ní màkó mo fi na kábíyèsí bọ́wọ́ sábà ni ó wà ní orí òkè wa níbí ibẹ̀ àtúnṣe torí pé tourism is part of what we are going to use to expand our economy. And that will also go with the second phase of this palace. Afẹ́kẹ́ àwọn èèyàn máa wá, káwọn náà máa wá, wọ́n máa wá wo ibí yìí. Ara wa máa lọ sí Buckingham Palace láti lọ wò ó. Àsanwó tourism náà ni wọ́n pè é. Àwọn èèyàn máa wá wo àfihàn ọba Olubadan sí ilẹ̀ Ìbàdàn náà sí power star. Tó lọ commission palace yẹn àwọn méjì ni ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n fi effort tó culminate in this palace lẹ́nìí ṣùgbọ́n èèyàn méjì ni màá jẹ́ kí a recognize specially èèyàn méjì. To recognize wọn ẹ jẹ́ sọ story kékeré fún yín ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ palace yìí wọ́n award contract yẹn fún a company called Chavet lórúkọ company yẹn ìgbà tí mo dé ìjọba ní 2019 mo wo record wọn oríṣiríṣi iṣẹ́ ni wọ́n award fún wọn ní Ọ̀yọ́ state kí tó dé ọ̀nà tó lọ láti gate lọ sí onípẹ́pẹ́yẹ Adégbàyí wọ́n àwọ́dẹ̀ fún wọn. Wọ́n àwọ́dù Technical University wọ́n á rí pé kò síṣẹ́ tí wọ́n àwọ́dù fún wọn ní Ọ̀yọ́ state tí wọ́n parí. Tó ti yé mi nígbà yẹn pé mo ò lè parí palace yìí and I took a decision pé until tí wọ́n bá lọ ni màá tó dá sí ọ̀rọ̀ palace yìí. So ìgbà tí wọ́n voluntary withdraw. That's it, and this is what we have seen today. Àwọn méjì tí mo fẹ́ specially recognize mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn lénìí. Ẹni àkọ́kọ́ òun ni gómìnà tí mo gbaṣẹ́ lọ́wọ́ wọn. Gọ́vnà Isiaq Abiola Ajimobi. Wọ́n lè sọ pé tó bẹ̀rẹ̀ òṣìṣẹ́ pẹ̀lú tó bá forí sí lópin lágbára. Ṣùgbọ́n he was bold in his action. The very first attempt láti actualize this palace project, Governor Ajimobi ló take that step. So I want to specially recognize him today. Ẹnì kejì tí máa specially recognize only Chief Bayo-Yero. Ìgbà tí this current president wá bá mi
pé Chavez ti withdraw àwọn fẹ́ parí project yìí inú ìwé tí wọ́n ti lọ bá Chiboyero except to them wípé the only person tí mo gbàgbọ́ pé wọ́n lè jẹ́ kí a ṣe àṣeyọrí nínú iṣẹ́ yìí òní ti bá Yòyèrò. Ẹ bá rántí ìgbà tí iṣẹ́ yìí fẹ́ stop he was maligned. Wọ́n sọ fún gbogbo wa pé he was the problem tí palace yìí ò ṣe parí. But I knew where the problem came from. Àwọn ẹ̀mọ́ pé access to Chiboyero jẹ́ fún ìlú Ìbàdàn, fún Ọ̀yọ́ State àti fún Nàìjíríà. So Baba, mo fẹ́ especially recognize ilé ní ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ yín fún iṣẹ́ takuntakun tẹ́ ṣe on behalf of Ìbàdàn. Ọlọ́wọ́ wà pẹ̀lú yín. Nǹkan tó jẹ́ títí náà, Ọlọ́wọ́ wà pẹ̀lú everything tó jẹ́ títí ẹ ṣeun. Bàbá wa ara yíyá lè ẹ lálàáfíà ẹ pẹ́ fún wa o. Bàbá wa ara yíyá lè ẹ lálàáfíà ẹ pẹ́ fún wa o. Sọ fún gbogbo ọmọ bíbí Ìbàdàn tí wọ́n contribute one way or the other towards the realization of this palace. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo kí yín, òkè Ìbàdàn á gbé gbogbo wa. I will now proceed to the glory of God, in particular, and proceed to commission the new palace. Thank you and God bless you. His Excellency, the Honorable Makinde.